Paso, coming up every Tuesday evening on Ataishi African TV. Pàwú ló fẹ́ pé para rẹ̀, Pàwú ló fẹ́ pé para rẹ̀, Pàwú ẹrú onídùúkọ ìyè, Pàwú ló fẹ́ pé para rẹ̀, Pàwú ló fẹ́ pé para rẹ̀, Pàwú ló fẹ́ pé para rẹ̀, Pàwú ẹrú onídùúkọ ìyè, Pàwú ló fẹ́ pé para rẹ̀. Ta ni Pàwú? Irú èèyàn wo ni Pàwú? Kí ni tó ṣẹlẹ̀ sí Pàwú? Báwo ló ṣe jẹ́ gan-an? Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí Ifá sọ tòní nínú odù ọ̀bàrà lọ́tún ọ̀sẹ̀ lósìn, níbi tí Ifá ti ń bá wa sọ̀rọ̀. Ó ní ilé iṣu kọ́ lógún, ilé wúrà lọ́gbọ̀n, tá a bá pàápọ̀ á dá àádọ́ta. Adífá fún Pàwú eléyìí tí ṣẹrú onídòkó. Pàwú ni òun ni ẹrú onídòkó, onídòkó ọba ni. Pàwú jọ́ kan lára àwọn ìránṣẹ́ rẹ̀. Pàwú onídòkó fẹ́ràn rẹ̀ ọ̀pọ̀ láàrin gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀. Ó sì jẹ́ èèyàn kan tó súnmọ́ onídòkó. Onídòkó a máa fi àwọn nǹkan tí ó fi hàn àwọn aráalé gan, a máa fi hàn Pàwú. Ṣùgbọ́n Pàwú jẹ́ èèyàn kan tí ò ní tẹ́lọ́rùn. Ó sì ti jẹ́ ìwà kan wà ń bẹ tó ní tó ti gògò mọ́ lára. Bí wọ́n bá Pàwú níbi títí ń tọ̀, ó lè ní òun jẹun ni. Tí wọ́n bá sọ pé àbá ọba ìbáyìí yóò ní irọ́ ni kó jẹ́ káwọn ò ṣépè sí. Tí wọ́n bá jẹ́ pé kinní kan òun ni ó tara kèpè mọ́lẹ̀. Èpè díẹ̀díẹ̀ ní sì máa pòkú gbẹ. Pàwú ó ti gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó fẹ́ràn rẹ̀. Yóò ti pè wọ́n, yóò bẹ̀rẹ̀ sí ṣépè ní tóun bá ṣe báyìí kó rí báyìí fóun, tóun bá ṣe báyìí kó rí báyìí fóun. Tọ́ onídòkó onídòkó ní àwọn nǹkan àjogúnbá ẹ̀ṣọ́ àwọn bàbá rẹ̀ kan tí máa ń kó sínú ìyẹ̀wù. Ìgbà tí ó tó àkókò kan tí onídòkó ó fẹ́ ṣe àjọ̀dún, wọ́n wá ń pa tó bá sì di àkókò àjọ̀dún yìí lónídòkó máa ń fi àwọn nǹkan ẹ̀ṣọ́ yìí ló fi máa ń múra. Wọ́n wá ti ń palé pànàmọ́, wọ́n ti ń gbìyànjú, wọ́n ti ń ṣe palẹ̀mọ́ àwọn nǹkan ayẹyẹ ọdún tí ń bọ̀ yìí. Ọdún wa kù fẹ́ẹ́rẹ́fẹ́, ọdún kù bíi ọjọ́ okú ọrún. Pàwú àti àwọn ìránṣẹ́ rẹ̀ gbogbo wọn àtàwọn ìránṣẹ́ onídòkó gbogbo wọn gbọ́dọ̀ ti máa kiri káàkiri, gbogbo wọn ti ń lọ jẹ́ ọ̀wẹ̀ tàbí iṣẹ́ tí bàbá wọn rán wọn. Pàwú ní èrò míì lọ́kàn, ṣùgbọ́n onídòkó kò mọ̀ wípé Pàwú ń ṣọ́ òun pẹ̀lú àwọn nǹkan kan. Ó dijọ́ kan tí wọ́n ó ṣe àwọn àtúnṣe àwọn nǹkan ẹ̀ṣọ́ wọ̀nyí, bí onídòkó ṣe fi nǹkan ẹ̀ṣọ́ wọ̀nyí bó ṣe fi ṣàwátì rèé. Onídòkó wá gbogbo ẹ̀tì, kí ló wá dé? Ta ló wọ̀ yẹ̀wù òun lẹ́yìn àwọn aya òun, lẹ́yìn àwọn ọmọ òun? Kò sẹ́ni tí ń bá òun wọ̀ yẹ̀wù. Ó bẹ̀rẹ̀ sí ní wá nǹkan ẹ̀ṣọ́, ó pe gbogbo àwọn olórí, àwọn aya, àwọn ọmọ bájọ́, ẹrú àwọn nǹkan ẹ̀ṣọ́ báyìí àwọn bàbá òun tó wọn fi múra ní ọjọ́ mẹ́rin lónìí. Níbo ni ó wà? Àwọn ò débẹ̀, àwọn ò rí. Àwọn ẹnìkankan yìí báwọn wọ̀ yẹ̀wù, báwo ló ṣe jẹ́? Ó bẹ̀rẹ̀ sí ní fáyé gbogbo ẹ̀ wá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn nǹkan ẹ̀ṣọ́ yìí káàkiri. Gbogbo inú ààfin ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Gbogbo gíjogíjo ti mú ààfin tó wọn ò bá rí, ogún ó ṣe, ọgbọ̀n ó ṣe. Nígbà tó ṣe, ẹnìkan nínú àwọn olórí ní, bàbá àwa nìkan lẹ̀ ń fi ìkanra mọ́, ẹ jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ yín yòókù náà àti gbogbo àwọn táwọn jọ wà láàfin káwọn fi mọ àwọn sáàsì ìwádìí kí wọ́n sì máa túnú ẹrù kálukú wò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pé gbogbo wọn náà jọ, ta ló bá wa rí nǹkan báyìí, ta ló gbé níyẹ̀wù, wọ́n láwọn ò rí. Wọ́n wá gbogbo inú ẹrù kálukú, wọn ò rí. Nǹkan ẹ̀ṣọ́ ò sáni rìn kúrò nínú ìyẹ̀wù fúnra rẹ̀. Onídòkó ní òun ò lè fara mọ́. Ọjọ́ ayẹyẹ òun kù ọ̀tàátà, ọjọ́ ayẹyẹ òun kù díẹ̀, ó kù dẹ̀dẹ̀. Kí lòun ó fi múra? Òun ò sì gbọ́dọ̀ má múra jáde. Ṣé wọ́n wá déjúmọ́ lé ni? Ó ní kí gbogbo wọn kóra wọn jọ, kálukú wá sọ tẹnu ẹ̀, àfi kí wọ́n wá ṣépè nídìí òòṣà tí ń bẹ láàfin.
gbogbo wọn bá bẹ́ ọba kó wọn jọ Pàwú ló kọ́kọ́ bọ́ bẹ́ẹ̀. Pàwú sì òun onídòkó ò rántí mọ́ ipò ti rán Pàwú lọ mú nǹkan níyẹ̀wù bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ó ti fojú wo gbogbo nǹkan tí ń bẹ ń bẹ̀ ó ti rí pé eléyìí ẹrù tó lè wọn owó púpọ̀ ni. Pàwú ló kọ́kọ́ bọ́ bẹ́ẹ̀ ló bá kí èpè mọ́lẹ̀ tó bá jẹ́ pé òun lòun kó nǹkan ẹ̀ṣọ́ yìí kí òun kú kó òjijì. Báyìí ni gbogbo àwọn yòókù náà ṣe onídòkó bá ní kán máa lọ ó sì fọkàn kan sí pé ó ṣeé ṣe káwọn orí bóyá òun mọbi tó ń fọwọ́ rẹ̀ sí ni oníkálukú máa lọ. Nígbà tí ó di ní ọjọ́ kejì tí onídòkó ní káwọn ránṣẹ́ òun lóko wọn lóko bí wọ́n ṣe ń bọ̀ wá lójú ọ̀nà bí àrá ṣe sánù ó pa igi kan àrá bá igi náà bí ó ṣe la Pàwú náà sí méjì nu bí ó wá gbé ẹrù tí Pàwú tó jí gbé ó wá gbé sí Pàwú láyà ó gbẹ́rù sí Pàwú láyà ẹrù èwo leléyìí àwọn tí wọ́n jọ ń bọ̀ kálukú sáré ó di ààfin báyìí ló ṣẹlẹ̀ àwọn èèyàn ti tẹ̀lé wọn wọ́n débẹ̀ wọ́n bá ẹrù èwo leléyìí wọ́n lọ pe ké sí àwọn èèyàn wá pé ẹ wá bá ní àwọn tó jẹ́ bí àwọn nǹkan tí wọ́n ṣe kán má lọ fọwọ́ kan òkú ẹni tí àrìrá tó kọlù. Báyìí ni wọ́n bá wọn gbé ẹrù dáàfin wọ́n gbé òkú Pàwú wọ́n rí wípé ẹrù aṣọ nǹkan ẹ̀ṣọ́ àwọn nǹkan ṣẹ̀ǹbáyé àwọn baba onídòkó tí ń wá Pàwú ló gbé. ṣé bí kò wá sọ pé òun lòun kúkú gbé àwọn ni ó lọ gbé wá kí lòun ó ṣe fún mi tóun gbé fẹ́ràn rẹ̀ dé. àjẹ́ pé Pàwú ìṣèyàn àjẹ́ pé Pàwú ló fèpè para rẹ̀ Pàwú ẹrú onídòkó Pàwú ló fèpè para rẹ̀. ẹ jẹ́ kí a máa ṣọ́ra èpè wọn tí ń bá kú ṣe èpè òkú kò lè ṣe nǹkan kan fún mi mo mọ bí ń ṣe èpè díẹ̀díẹ̀ òun ní máa ń pòkú gbẹ́ ó ká ṣọ́ra ká má máa ṣépè ojúfò ká má máa ṣépè ojúfò èpè tá a mọ̀ pa nǹkan tá a ṣe rèé ká má máa ṣe pé a ṣe tá a bá tọrọ àforíjì pé ẹ má bínú mo ṣe nǹkan báyẹn foríjì mi ó ṣeé ṣe kí wọ́n foríjì ni. Olódùmarè kò ní jẹ́ ká fọwọ́ ara wa ṣera wa o bí Pàwú ṣe fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ rí o ẹ̀ là ìbọrú o ẹ̀ là ìbọyè ẹ̀ là ìbọ ṣíṣẹ́.